ìṣirò níṣẹ́jú kan. Ẹ̀kọ́ ṣáájú àrípò rọrùn lágbárí wa níṣẹ́jú àáyá kan láìlẹ́rọ ìṣirò láti multiply àwọn nọ́mbà díjìtì méjì pẹ̀lú 11. Mo ní ká mọ́ dára láàmú. Ká mú nọ́mbà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì ká wá fi ìròpọ̀ àwọn méjèèjì sún wọn láàrin. Ẹ rí ọ̀rọ̀ ọ̀rùn bákan náà lágbárí wa níṣẹ́jú àáyá kan láìlẹ́rọ ìṣirò láti multiply nọ́mbà kí nọ́mbà ibi yòówù tí ó bá rí kó gùn dé pẹ̀lú àwọn àsán 1 gẹ́gẹ́ bí àpèjúwe 11 1111 àtàwọn tó bá jásán 1 báwọn. Àṣebí tán ti mú fin náà ni pé kí ni tí n bá ní 32 times 11 gẹ́gẹ́ bí àpèjúwe kí n má dára mi láàmú kí n kọ́kọ́ kọ nọ́mbà tó wà lẹ́yìn pátápátá yìí 2 kí n máa rò wọ́n pọ̀ ní méjì méjì látàpọ̀ ọ̀tún mi 3 plus 2 5 tí ó bá ti ṣẹ́kù nọ́mbà kankan lẹ̀ mọ́ nọ́mbà alákọ̀ọ́kọ́ náà máa wá kọ sẹ́yìn rẹ̀ so ti yá báwọn. Ajá sí pé táyé pé bá nírú nǹkan báyìí kọ́ 133 11 kí n má dára mi láàmú màá kọ́kọ́ kọ nọ́mbà àparí 3 màá máa rò wọ́n papọ̀ méjì méjì láti apá ọ̀tún mi 3 plus 3 6 ẹ rí i pé mo ti mú méjì yàn dáhùn tó mú méjì tó tún kàn 3 plus 1 4 kò sẹ́kùn kankan lẹ̀ mọ́ màá wá kọ nọ́mbà aláwọ̀kọ́ ọ̀hún ẹ tiri 1463 bóòní tí bá nírò eléyìí nǹkan 3102 times 11 ọ̀yà nǹkan kọ́kọ́ nọ́mbà eléyìí tó parí 2 màá máa rò wọ́n papọ̀ ní méjì méjì látẹ̀yìn 2 plus 0 2 0 plus 1 1 1 plus 3 4 kò sẹ́kùn kankan lẹ̀ mọ́ màá wá kọ tíwájú sí 3 4 1 2 2 bóòní tí n bá ní irú eléyìí nǹkan 652 times 11 ọ̀yà nǹkan kọ́kọ́ tẹ̀yìn 2 ń máa rò wọ́n pọ̀ láti bí báyìí eléyìí ó jẹ́ 5 plus 2 7 5 plus 6 11 bẹ̀tí ní kọ́ gbogbo 11 wa kọ́ 1 fi 1 àpamọ́ ìgbà tí ò ti ṣẹ́kùn kankan lẹ̀ nọ́mbà tó yẹ kí nǹkan tí ń ṣe 6 máa rò wọ́n àyẹ̀mọ̀ ajá sí pé yóò jẹ́ 7 ọ̀dà bóòní tó wáyé pé bá nírú eléyìí nǹkan 2901265 times 11 táwọn lè sọ èsì tí ó mọ̀ jẹ́ níṣẹ́jú àáyá kan lágbárí yín láìlẹ́rọ ìṣirò. Nínú ẹ̀kọ́ tó ń bọ̀ máa ṣàlàyé bá ṣe lè mọ multiply tó bá jẹ́ pa abá lásán 1 tó bá ju méjì lọ.